hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Under the chairmanship of Kabiyesi, His Imperial Majesty Olubadan of Ibadan Land. Àwọn Yorùbá ní tí sìgìdì bá fẹ́ tẹ́ yóò ní kó lówó òun ó gbé òun rodò bóun fẹ́ lọ wẹ̀. Ọ̀rọ̀ náà mà ti ń dojú ẹ̀ bọ̀. Ó ṣeé ṣe kí Ṣèyí Mákindé kó gbé ìgbésẹ̀ táwọn ènìyàn ò lérò lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Ọ̀wádé. Kí ló ṣẹlẹ̀ gangan fẹ́yìn tẹ́ ẹ̀ tí ìmọ̀ tó ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀, ẹ gbádùn ètò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjọ́ ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí Pútipúti Ayé kò ní bá wa. Látọdún 2011 ní Council of Obas and Chiefs nílùú Ọ̀yọ́ ló ti wà inactive tó jẹ́ pé ẹnìkankan ò rí tiẹ̀ rò. Báyìí Ṣèyí Mákindé ó ti wá nàró ọ̀pá rẹ̀, ṣùgbọ́n o kó tó nàró ọ̀pá rẹ̀ lánàá ó ké sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe sọ, ó ké s'Aláàfin t'Ọ̀yọ́, ó sì ké sí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ pé ẹ wá o. Council of Obas and Chiefs yìí ó wà lára àwọn ẹ̀ka kan tí ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìjọba. Torí náà a gbọ́dọ̀ máa rotéètì ẹni tí ó mọ̀ jẹ́ chairman lọ́dún méjì méjì. Èyí gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe sọ. Ó ní wọ́n sì gbà sóhun lẹ́nu. Ẹni tí ó kọ́kọ́ jẹ́ adarí Council of Obas and Chiefs èèyàn nílùú Ọ̀yọ́ yóò mọ̀ jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn èèyàn ọba Abdulrasheed Ládọjà Gbádéwọ̀lú gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe sọ. Ìgbà tó dàná tí gbogbo àwọn lọ́balọ́ba, àwọn ìjòyè, àwọn baálẹ̀ èèyàn lágbègbè ìlú Ọ̀yọ́ tí wọ́n péjọ sínú gbọ̀ngàn stadium. Wọ́n retí Aláàfin t'Ọ̀yọ́ èèyàn ọba Abdulhakeem Ọ̀wádé pé kóun náà wà ńbẹ̀ kí wọ́n lè fi lọ́lẹ̀ pé Council of Obas and Chiefs ó ti padà dìde. Àwọn tí nàró ọ̀pá rẹ̀ tí ẹni tí ó sì máa jẹ́ chairman alákọ̀ọ́kọ́ yóò máa jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn èèyàn ọba Abdulrasheed Ládọjà. Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ wà ńbẹ̀. Gbogbo àwọn ọba ládéládé nílùú Ọ̀yọ́ pátápátá ni wọ́n péjọ. Àwọn olóyè wọ́n wà ńbẹ̀. Àwọn baálẹ̀ nílùú Ọ̀yọ́ wọ́n wà ńbẹ̀. Ṣùgbọ́n Mákindé wọ̀ tún, ó wò sí, ó wo wájú, kódà ó mà tún wẹ̀yìn. Ṣùgbọ́n kò rí ọba Abdulhakeem Ọ̀wádé èèyàn tí í ṣe Aláàfin tìlú Ọ̀yọ́. Ọ̀rọ̀ ilé ló ti dá yánpọnyánrin lẹ̀ o níkànnì ayélujára. Kí n tó wá sọ ohun tí ọba Abdulhakeem Ọ̀wádé gan sọ lẹ́yìn ìgbà tí wọ́n inaugurate Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí chairman Council of Obas and Chiefs èèyàn nílùú Ọ̀yọ́. Ọba Abdulhakeem náà ti sọ̀rọ̀ o, ṣùgbọ́n ká tó lọ bí n tó sọ, gbogbo àwọn ènìyàn, ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn yẹn sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní sọ pé ohun tí ọba Abdulhakeem dánwò yìí nǹkan ńlá ni. Ó sì yẹ kí Ṣèyí Mákindé ó gbégbèsè tó lé lórí nǹkan náà. Ó lágbára o. Nǹkan ńlá leléyìí o. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé ṣáájú kó tó di ọjọ́ àná tí wọ́n bẹ̀rẹ̀ Council of Obas and Chiefs, ọba Abdulhakeem Ọ̀wádé òun àtọba Olúbàdàn nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn èèyàn nílùú Ìbàdàn. Níbi wẹ̀jẹwẹ̀mu tí wọ́n pè tí gómìnà pè náà ni
nígbà tí ọba Rasheed Ládọjà wọlé, ó kí gómìnà, ó kí gbogbo àwọn ènìyàn bí èèyàn. ṣùgbọ́n nígbà tó fẹ́ kí ọba aláàfin nawọ́ sí i, ṣùgbọ́n kò gbọ́wọ́ náà, tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń wí gan dá yánpọnyánrin lẹ̀. àwọn ènìyàn tí wàá ní ó yẹ kí Ṣèyí Mákindé kó wá nǹkan ṣe sọ̀rọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́. ṣùgbọ́n kí wàá l'Aláàfin, kí lòun gangan sọ lẹ́yìn tí wọ́n ti ṣe occasion náà, tí wọ́n sì fi bi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, wọ́n ti fi jẹ chairman Council of Obas and Chiefs, èèyàn ní gbogbo ìlú Ọ̀yọ́ pátápátá. Ọba Abdulhakeem Owóadé ti sọ̀rọ̀, òun náà sọ tẹnu ẹ̀. ó ní wípé ṣáájú ọjọ́ àná tí wọ́n gbọ́ pa Council of Obas and Chiefs dìde, ó ní gómìnà Ṣèyí Mákindé kò kọ ìwé kankan ránṣẹ́ sóun láti lè jọ sọ àjọyépọ̀ pé àwọn ọmọ rotate ẹnjẹ́ ọmọ jẹ́ chairman ni. ó lóun ò gba àtẹ̀jíṣẹ́ kankan, bẹ́ẹ̀ ni òun ò sì gba olùránṣẹ́ kankan láti lè jẹ́ pé àwọn ọmọ rotate chairman. ó nítorí ìdí èyí, òun sì fẹsẹ̀ òun múlẹ̀ lórí nǹkan tóun sọ fún Ṣèyí Mákindé, torí pé ṣáájú ọjọ́ náà lòun ti sẹ́ǹdì lẹ́tà kan sí i, ṣùgbọ́n ọba ò sọ ohun tó wà nínú lẹ́tà náà, pé bóyá òun ò fara mọ́ rírotéètì chairman Council of Obas and Chiefs ni tàbí òun fara mọ́. ṣùgbọ́n ẹ jẹ́ á bira wa, tó bá jẹ́ wípé ọba Abdulhakeem Owóadé tó bá yẹ kó fara mọ́, ó yẹ kó wà ń bẹ̀ lánàá, kí wọ́n jọ fi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, kí wọ́n jọ fi jẹ gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ chairman Council of Obas and Chiefs. ṣùgbọ́n kò sí ń bẹ̀. ẹ̀yin olólùfẹ́ wa, gẹ́gẹ́ bí tẹ́ ẹ ti wá gbọ́ yìí, kí lèrò tiyín? ṣẹ́yìn ò lérò pé ó ń finá sórí òrùlé ó sì ń sùn hanhan? gbogbo yín náà lẹ mọ̀ pé gómìnà ní ń fọba jẹ, gómìnà ló sì láǹfààní àti yọba. àwọn ènìyàn ti ní tí ọba Abdulhakeem Owóadé ọba lọ ṣe sùúrù, ó sọ agbẹjẹ́ mọ́wọ́, ó ṣeé ṣe kí Ṣèyí Mákindé ó gbé ìgbésẹ̀ ńlá láti lè jẹ́ pé yóò jẹ́ yíyọ lóyè. gbogbo yín náà lẹ dẹ̀ mọ̀ agbára tí ìjọba ní lórí àwọn lọ́balọ́ba. tí wọ́n bá yọ ọba kan, kò sí baba ńlá baba kú ẹnìkan tí yóò fi jẹ ní sẹ́ńtúrì tá a wà yìí. ṣé ẹ mọ̀ pé ìgbà kan ní Ifá mú ọba, báyìí gómìnà ní mú ọba, gómìnà ní sì ń yọ ọba.